àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. Kábíyèsí bọ̀ wẹ́ẹ̀ máa wọ̀ ẹ̀ lọ́wọ́ wẹ́ẹ̀ máa wọ̀ ẹ̀ lọ́wọ́ wẹ́ẹ̀ máa wọ̀ ẹ̀ lọ́wọ́. Ní o Baale of IJAGUN land. Tí wà lórí òtítọ́ tí mo dẹ̀ ti wà lórí ìlànà tí gbọ́n nípa tí wọ́n lè fi òtítọ́ tí gbọ́n because lẹ́yìn ọlọ́run kò sí àwa ẹni táwa ní àwa lẹ́sẹ̀kẹsẹ̀ la máa ṣe ra wa nísìnyí ṣùgbọ́n tó yẹ mi yẹ fún ọlọ́run. Pé ìlú ògbẹ̀ gbọ́dọ̀ túmọ̀ onílù lórí torí mo rí pé mo rí example kan látara yín látìgbàdà ti wọ inú ìlú yìí. Number one, mo rí pé ìgbà tẹ́ délé ẹ kọsẹ̀ láwọn ibi tó yẹ kẹ́ ti kọsẹ̀ ẹ tún lọ sí ilé òṣì ẹ lọ sójú òṣì ẹ ti tú á jẹ́ pé ẹ jẹ́ èèyàn tó jẹ́ pé ó máa tún fẹ́ràn ìṣẹ̀ṣe ni tó máa fẹ́ràn tradition ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn tó yẹ pé ó ti travel kiri gbogbo àgbáyé tẹ́ ti rí tójú yìí tí ẹ ti rí gbogbo àwọn kinní tí ó dẹ̀ ṣe ìyàlẹ́nu fún wa pé ẹ tó wá fúnra yín gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe gangan náà ni ẹ ṣe kí lẹ tó rí láti sọ. lórí yẹn lákọ̀ọ́kọ́ náà torí pé a tún sọ pé nǹkan tó bá bí ìsinmi yàtọ̀ sí nǹkan tí bóyá ó kàn wọ́n fi ó kàn fetí ó rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ nínú ilé yẹn wọ́n bí ìsinmi. Tí bá tẹ̀ travel bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí traditional ruler. Yes.